the most lovable day in the month of August is 5th of August. That is when Musalaiba and Nami were usually born. Today is 5th of August. Happy birthday to you, Mrs. Oluwadamilola Adejoke Omowumi Arikeade Omo Aderibigbe. Lẹ́wọ̀n ọmọ lọ́jọ́ ayẹyẹ òní, ọjọ́ ìbí rẹ̀ lòní jẹ́ òkú níjà ṣùmọ̀ fún olókè èpè. Wo bá dẹ́ta ṣẹlẹ̀ ló fi kọ́dún rẹ̀ lónìí ọ̀pọ̀ ọdún ló ṣì láyé nínú ìbàlẹ̀ ọkàn bẹ́ẹ̀ lòní dẹni àwátì láwùjọ láṣẹ Èdùà. Mẹ́bí ọmọ onídìílé Kélébé ní Fìdítì ńlá lùbánìyà tó bí ọlọ́mọ, bẹ́ẹ̀ ni ọmọ ìdílé Olúọdẹ ní Iragbiji bàbá tó bí ọlọ́mọ. Jẹ́bọ́ délé bàbá tó bí ọlọ́mọ nílùú Iragbiji tó rán ní ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Ẹ̀yin lọmọ ní Iragbiji olókè méjì takọtabo lórí àgbà tí kan rí lulẹ̀ tó sì kú ìkan. Ọmọ ìlú kan ìlú kan tó dájà sílẹ̀ lọ́jọ́ sí, ọmọ lódò kan ò tẹ́rẹ́rẹ́, ọmọ lódò kan ò tààrà. Olúwadámilọ́lá o, Adéjọkẹ́ Ọmọwùmí Àríkẹ́àdé ọmọ Adéríbigbé. Wàá gbọ́ o, ọdún rẹ̀ lẹ́kan sí lónìí, wọ́n ní bọ́dún bá pọ́dún kò lè gba máa òtútù bọ̀ wálé ayé ni. Ọdún yà wá tù ọ́ lára kò ní ní ọ̀lára láṣẹ Èdùà. Ilé tuntun, ọkọ̀ tuntun, ògo tuntun ọbẹ̀ rẹ̀ yóò fi jíǹkí rẹ̀ o. Wọ́n ò ní bá wọn rí kọ́ ọmọ bẹ́ẹ̀ ló ní bá wọn fa ìsàn lògbà. Tọ̀tún tọ̀sì báyìí lẹ́yìn lè fi ń kórè bọ̀ wálé. Ire á wá ọkàn, ọlá wá ọkàn, ìgbéga wá ọkàn. Ọwọ́ rẹ̀ wà ní kọ̀ǹsàlẹ̀ àpò àsìkò tó wá aṣọjọ́ ìbí yóò wá tù ọ́ lára ọmọ ọgbọ́n wà fọwọ́ páwò bẹ́ẹ̀ ni wà fún ìdíje ìgbà ọdún ìṣẹ́jú kan ni ò.